In peace, sons bury their fathers. But in wars, fathers bury their sons. Ṣé alápàtà lọ́mọ ẹni àbí police officer tó fi ń níbọn nínú yàrá? Mo fẹ́ kí n dàbí àgbàdo ní oko. Kẹ́dí ọ̀run lè fi ṣe kankan. Ojú lásán ò ṣe ṣe. You need power. Is that your duty? Yes, I know. Shola Akitunde Lagata Productions and Ayanfe Adegbanke presents Ẹ̀ṣẹ̀ Ìkọ̀kọ̀. Ẹni burú mọ́ gbogbo ń tẹ́ka bá ṣe ṣó ní nǹkan kádàrá ọ̀la lẹ́wọ̀ ọlọ́wọ́ba tí ń dàṣẹ bàbá wò lára ọmọ àti àrọmọdọ́mọ. Ẹ̀ṣẹ̀ Ìkọ̀kọ̀, another fantastic concoction. Ẹ̀ṣẹ̀ Ìkọ̀kọ̀, the sin of a man today shall certainly be exposed with time. Ẹ̀ṣẹ̀ Ìkọ̀kọ̀. Kúkọ̀ yìí ti kú ni. Àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé kúkọ̀ yìí ṣì kú. Èrè kọjá lóko. Àgbẹ̀ yín ń tàka. Ọlọ́dẹ tí ìbọn ẹ̀ wá gbójú kò ní lóun fẹ́ yin erin mọ́lẹ̀. Àkọ́dá ọ̀rọ̀ ni. What she's trying to tell you is that ojúbọ̀rọ̀ ṣe gbọmọ ní owó ìkú. Featuring Ibrahim Shatta, Shola Akitunde Lagata, Foluke Daramola, Ayanfe Adegbanke, Afeez Owo, Juwon Adewumi, Kemi Kehinde, Oyetola Elemosho, and Mustafa Sholagbade, Saheed Balogun, and a host of others. Ẹ̀ṣẹ̀ Ìkọ̀kọ̀ is produced by Ayanfe Adegbanke and written and directed by Shola Akitunde Lagata. Ẹ̀ṣẹ̀ Ìkọ̀kọ̀, marketed by T Molak Films Limited. G10 Movie Academy says it all.